Africa Content TV. حتى ذاق عنا وماء البحر يملأ سفينة. orílẹ̀ ayé ṣe tó yìí ìrànwọ́ akùnrin ìlú etí láti jẹ nìkan mọ̀ àwọn náà láti jẹ lókun bẹ́ẹ̀ ni àwọn èèyàn oníkọ́ nígbà tọ́ba ń lọ tọ́ba yàtọ̀ náà kó lóró ìlú kan mẹ́ta gbàgbé ọ̀dà jẹ nìkan mọ̀ bẹ́ẹ̀ ni. إذا بلغ الفطام لنا صبي ẹtí tún nǹkan lè bá jẹ kó jẹ mọ́ra níjọ́ mi. تخر له الجبابر ساجدين. náà tó ní ìta náà tó ní ìta تخر له الجبابر ساجدين. bàbá àtàláwọn ní bá lọ yídì gbogbo olú ti ń dìtẹ̀ ti pẹ́ o. bẹ́ẹ̀ ni o. kristian lọ báyìí gbogbo láti yí tẹ̀lé padà. bẹ́ẹ̀ ni. agolugbo ẹ̀gbọ́ kò sábà tún di ẹsẹ̀ mi. yẹ ẹsẹ̀ mi. ẹni tí o bá wí lọ́dún náà kò ní di ọdún tí kò láyé. bẹ́ẹ̀ ni. lára tó bí àná. jáfi yókù lẹ́lẹ́ ibi ni mo jòkó torí òkòkò ló wà níbi. bẹ́ẹ̀ ni. méjì ìkan wà bí ìkan wà mí. káwá mẹ́rin. wọ́n á jòkó ti grandfather wa níbi ló ti bí kẹ́kẹ́ tẹ̀ jòkó yìí. bẹ́ẹ̀ ni. dáàdùn wa bá ti skul nínú ọ̀yẹ́ bàyẹ̀ náà wọ́n lẹ́sẹ̀ Thomas wọ́n tíìtì nínú náà bá dé bàbá àjòkó níbi tẹ́tì wọn bàbá àjòkó tì wọn tó ní bá ṣe wọn ní bá àjòkó ètò kan bọ́ọ̀lù lórí kí wọ́n rọ̀ ọ̀rọ̀ ni àbọ̀ ọ̀rọ̀ rẹ̀ wà yánu rẹ̀ ẹ̀ sì jẹ́ abá jòkó tá sílẹ̀ lọ ó sì nà rẹ̀ lálẹ́ ó sì parọ́ ìsílẹ̀. Olúwa mi. ilẹ̀ ń sọ kí ni táwọn máa ń pa kíní kan lé ní kí wọ́n dáwọ́ nulẹ̀ yìí. kí wọ́n dáwọ́ rí. nínú ilé yìí nípa. nínú ilé nípa. gbàtúmọ̀ mọ̀ sẹ́ni ìfẹ́ dákúnjọ́ tí wọ́n dákẹ́ mo sọ fún yìí. bẹ́ẹ̀ ni. wọ́n gun ẹsẹ̀ jáde nínú yàrá wọn báyìí. Allah. ẹsẹ̀ funfun àràdà wa tẹ̀lé wọn dáàbì ló tẹ̀lé wọn àràdà wa fà tún tẹ̀lé wọn. wọ́n tẹ̀lé a. ìmísí wa bíi tí bàbá ti ní ẹgbẹ́ mú mi lọ tí wọ́n bẹ̀ wọ́n lọ́wọ́ pé wọ́n mú lọ́wọ́ wọ́n bá máa lọ eléyìí òkú tì. bàtà náà máa ránṣẹ́ lọ́wọ́ àwọn àtẹ̀lé sí i bàbá àlọ́ àgbàlá aláàjì ni wọ́n dá kékeré tó sùn lórí. ní wọ́n fẹ́ wo bí wọ́n ṣe kú. àwọn akẹ́kẹ́ lọ gbàdá ṣẹ́kù alẹ́ dùdú ìyẹn dáàdì tí. mo bá lọ mo sáré gbọdọ̀ mo tún bọ̀ ọmọ ilé òde owó dé náà àní owó dé kú ọ̀nà ni wọ́n dà ọjọ́ owó dé náà kú. wọ́n ti wá dákẹ́ lálẹ́ owó dé kọ̀ọ̀nà ká tó jí ìyá mi jẹ́ ọ̀nà síbẹ̀ owó dé ni wọ́n dàbá kí ló dé òkìkí òfin kà owó dé òmò ẹ̀mí títì ẹ̀mí lè máa ń kúrò ní. yá fi yẹn lẹ̀ onídẹ́ ẹ̀kọ́ yẹn wọ́n mọ̀ fún ẹ lọ́rùn ni. átẹ̀múlé wa lọ́kọ̀ tẹ́bá ní à ń gbàtà ìsìlámù lọ́fà wá fílé wa kún kàrà méjì inú rẹ̀ tó jẹ́ mùsùlùmí yàtàwà ẹ̀dẹ́ kẹta wọ́n dà kọ̀ọ̀kan ní tí ó dà wọ́n. ìbẹ́sìmọ̀ ká mọ́kànlá lẹ́nu. bẹ́ẹ̀ni. torí wọn ò bí abáfẹ́ àṣẹ ẹbọ rí. rárá o. agbésìlámù délẹ̀ yìí ni. agbẹ́sìn wa ni. gbẹ́lẹ̀ mo ti kéde rí. náà. tí mo ti fọ́ sọ pé bá ló sì ti gbà. ilé òde wa gba 50,000. náà. ẹkẹ jáde pẹ̀lú wákà yìí nínú ọ̀nàmá. ìjìnlẹ̀ bá sì fi 20,000 kó fún góòlù ó jẹ. وكنا أناسا قبل غزوة قرملين. ilé ìdùnnú 50,000. 50,000. ورفع الجنى والمجد أكبر أكبر. sẹ́nu àkíyèsú. من العلا
والمجد أكبر أكبر. torí mi náà ni wà kó jáde Ẹ̀wọ̀ jáde. ilé dùndú dà Ilé dùndú dà. àwọn dùndú dà sẹ́ẹ̀ Àwọn dùndú dà. كنا أناسا àwọn ìyàwó àlífà dà Àwọn dà. والغزوة قرملين ẹ̀dàkùsà lówó ìdáwó lówó. ورثنا الجنا Àwọn báńkì sánmà wà ń fífọ́. والمجد أكبر أكبر. olómi lẹ́yìn má yọjú o méjì tí mo ládé pẹ̀lú lónìí o Bẹ́ẹ̀ni. wọ́n lè dọ̀la kí n tún pè wọ́n náà o. Bẹ́ẹ̀ni o. ilé dùndú ni ẹsẹ̀ èèyàn àlífà ti wú ẹ̀ àwọn ìyàwó àlífà nù àwọn ìyàwó mi ẹ̀ tó ọlọ́wọ́ sínú ló wà lẹ́yìn sẹ́rí fọwọ́lẹ́ dùndú. Àwọn ìyàwó bàbá mi. وكنا أناسا وبالغزوة قرملين. nísìnyí báyìí Nísìnyí báyìí. a máa lọ lẹ́nu Bẹ́ẹ̀ni. tó láti padà bọ̀ ní jù Náà. láti àpàdé gbogbo tí jẹ́ ní sàláàtì Ilé sàláàtì. ẹ̀yìn àwọn kò ní rẹ̀ Àmín. àwọn alásàláàtì mi kí lè fẹ́ ṣe ti lè ọmọ mi ẹnu bàbá mi dára jù ní Bẹ́ẹ̀ni. 1 million lẹ́bùn mi Náà. wọ́n tún lẹ́bùn fún ìyàwó 1 million Bẹ́ẹ̀ni. wọ́n tún kó náà mílíọ̀nù ní ìtú ọmọ ìgbésà kó náà mi lọ. bàbá olóṣè 10 Bẹ́ẹ̀ni. Òṣogbo 20 20. àwọn Islam 10 Bẹ́ẹ̀ni. wọ́n tún kó náà bàbá bá lọ. Bẹ́ẹ̀ni. wọ́n ti lọ gbà wá àbí kí mufti ó yà yín ẹ̀ẹ́dà padà báyìí yẹn. وكنا أناسا وبالغزوة قرملين. báyìí báyìí. ورثنا الجنا understanding ìfọ̀rọ̀ tún kàmí ka ilé ká. والمجد أكبر أكبر. ورثنا العلا والمجد أكبر أكبر. àwọn arìsílẹ̀ ẹ̀kọ́ mùsùlùmí àwọn. àwọn fámìlì wa bàbá ẹ wò àwọn ìyá alẹ́ àgbàtú sílẹ̀ sí ní káwọn ẹ̀rọ náà nù. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ti wé nù. wọ́n lẹ́nu tí ó ṣàgbákò jù Náà. lẹ́nu táwọn àgbà tó ní sígbà tí ò ní. Allah. ọlọ́run láàbẹ̀ olórí ibú Olórí ibú lẹni náà. ṣùgbọ́n àti ní rí Àbí wọ́n sì tírìtì wa bí ẹni tí ò ní. ní ẹni tí ò ní. bàtà wa ní kọ́ tí a tún ní kò lóko ẹrú ni. Àbí. ọwọ́ á ní ọtún wá ń jí ẹni tí ò ní. owó ó ṣe pèlè o. Allah. Ọmọ gbẹgbẹ owó. owó ní 50. Náà. àwọn àfọ àti òsì lọ́dọ̀ mẹ́rin kàjẹ́ pé tì ní. Tí wọ́n pèsè. owó kiri tí wọ́n ní. Náà. وكنا أناسا ẹ̀yin náà bashir 20. 20. وبالغزوة قرملين. owó bá kiri sókè sáìtì yá. ورثنا الجنا